Mi mọ̀ pé wọn náà ṣàkíyèsí o. Mo rò pé mi nìkan ni. Martini nìkan. Bí gbogbo ilé ìṣẹ́ pé Martini nìkan làgá òkè máa kọ́ra mọ́. Òun nìkan lọ kí n kọ́ra mọ́. Every other person bá ọ̀gá máa kọ́ra mọ́ everybody. O tó bá ti dọ̀rọ̀ Martini báyìí, ṣe rárá wọn máa ń balẹ̀ bí bọ̀tẹ́ kan bomi tútù lé wọn lára. Lórí lóòótọ́, sọ ma pé ọ̀gá rẹ̀ mélòó lára ọ̀gá tó jẹ́ pé wọ́n ju sáńkó ló báyìí lọ. Kó má jẹ́ pé fìlìgbọ́n Martini ní ba ọ̀gá lẹ́yìn. Gómẹ̀, bọ́lẹ̀ ń bẹ̀, kò ṣe yẹn o. Sórí ọ̀gá tí mo mọ̀ yẹn, sórí bó ṣe kéré bí ẹrun orí rẹ̀ sí yẹn. Ọ̀gá kò sí èrò anybody tó ń bọ̀ ga o. Nobody tó ń bá wọn lẹ́rù. Kò mọ bí ti Martini ṣe jẹ́. Ìgbà wà tí ó jẹ́ pé wọ́n ò ní wá fi ṣẹ́gun. Sọ wọn pé bí inú ilé wa yìí ṣe tóbi tó, Martini nìkan ló lẹ́tọ̀ọ́ àti wọ master bedroom àwọn madam. Àwọn tí wọ́n wá jẹ́ òun òbí wọn gangan, wọ́n wá lọ sùn sí kísìnì tó wà lẹ́yìn bọ́sikọ́tà. Inú kísìnì tẹ̀yìn bọ́sikọ́tà tó ní òkú sí master kitchen wọn. Ti ẹ̀kúnlé lọ́hùn, àwọn tó ń dáwọn òbí wọn, jẹ́ǹbìrì kankan lọ́wọ́. Ṣé kìí ṣe pé Martini òun ọ̀gá tí wọ́n ń ra wọn ni? Kí ni? Kí ló ṣẹlẹ̀? Sórí ìtò sọ́nsìn sínsìn mi ò gbọ́. Ṣé bá jọ dúró ní? Èmi àti ẹ̀kẹ́ níbo tí mo ti lọ ti pẹ́ mi ò sí bí o. Wá farabalẹ̀ kó wá gbọ́ ìtẹ́mi fẹ́ sọ́nsìn jọ kó o bá mi gbọ́ mo ti dé padà ń sìn. Ṣọ́ra abọ́ tí mo fi gbóúnjẹ wá fún ẹ. Ṣó ń gbọ́? Abọ́ tí mo fi gbóúnjẹ wá fún ẹ. Make sure pé o fọ́ kó tó mú wá ní. Mi ò kí ń ṣọmọ ọdún èmi lè má dáná fún ẹ kí tí wọ́n máa gbẹ ìfọ̀bọ̀ o. Sọ gbádùn. Bọ́bá dálé oúnjẹ lẹ̀ náà ó fẹ́ lè ní táwọn kọ́sítọ́mù bá wa jẹun kan fọ abọ́ tí wọ́n fi jẹun fúnra wọn kan tó sanwó. Ìbàjẹ́ gẹ́gẹ́ bíi búkàbí. Ìwọ kọ́ ni ó wà ní kísìn tó dáná, ìwọ kọ́ ló yẹ kó mọ fábọ́ ni. Ó dàbí pé o ti mu gbóǹdò. Ó ti ń jẹ jollof rice lórí ẹ̀. Irọ́ Igbóǹdó kọ Ìgbó Èkìtì ni. Èmi ni pé kò fọbọ́ kó tó mu wọlé mi ìtọ́jọ́ òṣì. Ìtọ́jọ́ kan tó wọ́n bí ẹ̀yẹn. Gbogbo ẹjọ́ wèrè. Ó ti tán. Tó máa fi gbé ẹ̀ńṣẹ́. Ó ti tán. Àbòsí tàjọ bẹ̀rẹ̀. Nǹkan tọrọ Yorùbá sún mi fún rè. Bẹ́ẹ̀ bá bẹ́lẹ̀ lọ campaign yóò padà tàbá dé campaign. Àjọ ń sọ̀rọ̀ nísinsìn, ó sì sáré yí padà. Olóhùn ò síbẹ̀ òun ò gbọ́ o. Àbọ̀ wèrè tó ń gbé táwọn àgbà bọ̀ ẹ̀ náà. Ta ló fún yín lóúnjẹ mi? Mo ní ta ló fún yín lóúnjẹ mi? Kíkẹ́! Kíkẹ́! Ẹkú, ta ló fún wọn lóúnjẹ mi? Ta ló fún wọn lóúnjẹ mi? Èmi kọ́ èmi ni. Èmi kọ́ ta ló fún wọn? Kíkẹ́, ó fún wọn lóúnjẹ mi. Ibo ló ti rí kí kitchen? Èmi ni kí. Òkèlè ló fún mi kí. Òkèlè jí kí kitchen. Ó lọ jí ní mi. Òkèlè! Lọ kí wọ́n fún mi. Òkèlè! Ta ló fún wọn ní kéèkéjì? Sẹ́rí ìgbà táwọn dádì àti mọ́mì tí wọ́n sọ pé ebi ń pa wọn ni wọ́n fẹ́ faint. Nígbà táwọn aṣọ ọmọ èmi wá lọ wá kì jáde wọ́n á ní kán bá wọn bu ráìsì àti ráìsì elépo ni wọ́n bá wọn ṣe àti ṣébẹ̀ ọ̀fìyọ̀sì wọ́n tún wá bu iyọ̀ díẹ̀ náà. Kí ni ẹran tẹ̀sí wò tí wọ́n ẹran ògúnfe ni wọ́n fún wọn pẹ̀lú pọ̀mọ́ kékeré báyìí pọ̀mọ́ kékeré torí pé ògúnfe wọn ò láwọ̀ ní pọ̀mọ́ tí. Mo ní ta ló mú kí ẹ̀ ń tìsíra yín àbí ìwọ náà ló tiẹ̀ ó tiẹ̀ pé kò lọ mú nǹkan ìwọ ló dé lọ mú. wọ́n ní ta ló fún wọn ní kí sọ̀rọ̀. lọ́rọ̀ kan ó jí kì mí. sẹ́mi mi ò jí kì. ó jí kì
láti èní ìlọ iṣẹ́ ẹ ti tán nínú ilé. ó ní pé òun ló ní pé kò mú kí àbí tó bá ní pé kò tọwọ́ bọ náà ìwọ náà máa tọwọ́ bọ náà. mi ò gbọ́dọ̀ padà wá kiri ẹbí báyìí o iṣẹ́ ẹ ti tán. a lè ní problem má bá sọ̀rọ̀ tábà wọnú ilé má bá sọ̀rọ̀ ẹ̀yin má bínú. ó ní ẹ̀yẹ́ má jẹun tẹ́ bá jẹun pọ́ìsì lè jẹun. má bá sọ ẹ má rí ìbẹ̀rù ń sun oníṣẹ́ ẹ tún mọ mi. everybody bàbá rẹ̀ mo ní sọ pé mo ní ẹ̀gbà rẹ̀ sẹ́ni bá mi rí sẹ́ni lè kó báyìí yes sir. ó yẹ kẹsẹ̀. ẹ̀gbà báyìí. kẹsẹ̀. mo sọ náà kẹsẹ̀ kàlùkàlù mo bí bẹ̀rẹ̀ sí. kí lẹ̀ ń bá mi sọ kí n gbà ta ni padà èmi ò lè gbà padà irú ìyàwó sì wo nu ìwọ náà máa wo nísìn láìjọ tèmi ti ń ṣẹlẹ̀ nu gẹ̀ẹ́tì opportunity kan wà ní o ṣébí ìwọ náà rí success kí ló sọ they go flog me the tire ọlọ́run ló mọ owó tó ti gbà èmi náà bá lọ gba kámẹ́rà mo gba àwọn clearance pé ẹ bá mi kó kámẹ́rà wá kémi tẹ̀ tún yà kó ní packaging o ni mo pẹ́ ọmọ mi Ayọ̀mídé o ọmọ tèmi bí o kàn sọ pé they go flog me o the go tire they go tire kò lè sọ tire níbi flog dé pé yóò sọ kéè tí kámẹ́rà fi expire mọ́ mi lọ́wọ́ mo tún gba náà mọ́ o ipe ká tiẹ̀ nídìí èlò àlè yanu yàrá ẹ wá sọ pé kémi gba yàrá padà ẹjọ sọ́mọ àlè kọ́ ni o kí ló wà mí they go beat me say they go beat me they no be say I go pay o I go see pay they go flog me tire kò lè pé rímù débi tire ẹ wá sọ pé kí n gbà mi ò rí lọ́yàtì gbà mi ò rí kíní gbà mo gba kámẹ́rà sì jóná ṣe irú rárá dáwọ́ nu máa pẹ́ padà ẹ pẹ̀lẹ́ sà ẹ lè má kí ló dé níbo ni ó dà lóru yìí mo lè fẹ́ jáde lọ ilé mọ̀ ti sùn ẹ wá gba tẹ́gùn ta ni bí àwa náà ti máa gba tẹ́gùn nù ṣé ẹ sì rí irú bí ẹ ṣe wò pé kẹ wá tún gba tẹ́gùn ta àjọmọ́. mọ́mì dádì ibi tẹ́ máa sùn lélẹ̀ tó bá bí ẹ̀dá ó jẹ́ kó wà rẹ̀. yes sir mọ́mì wọ́n ní ibi lẹ máa sùn kí ló dé kí lẹ ṣe fún madam tán níbi lẹ máa sùn ibi báyọ̀ mọ̀ ṣe èrè ó tẹ̀